ilé Mercy Aigbe tó jóná àṣírí ńlá fojú hàn dé. oríṣiríṣi ọ̀rọ̀ èrò ìfọ̀rọ̀wérọ̀ àti ìsọ̀rọ̀sí ló ti ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí gbajúgbajà onítíátà ilé wa tó rẹwà bí egbin nì Mercy Aigbe tí ilé olówó ńlá rẹ̀ jóná gúrúgúrú lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí. báwọn èèyàn ṣe ń méfò tí wọ́n ń fi ọ̀kan kún èjì láti mọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wá. àwọn wo ló wà nídìí rẹ̀? ṣé àmúwá Ọlọ́run ni àbí ejò rẹ̀ lọ́wọ́ nínú? bẹ́ẹ̀ ni wọ́n ń nàka àléébù sí àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ pé àwọn ni amòòkùnṣìkà tó wà nídìí ìjàmbá burúkú yìí. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà kò yọ Mercy Aigbe fúnra rẹ̀ sílẹ̀ torí níṣe làwọn kan ń dá òun náà lẹ́bi wọ́n lóun ló fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀. ohun tó túbọ̀ mú káwọn èèyàn fura lórí ìṣẹ̀lẹ̀ yìí ni ti ìṣọwọ́jóná ilé àwòṣífìlà náà lọ́jọ́ kẹta oṣù kejìlá ọdún 2024 tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. níṣe ni iná náà jó àjóràn láti yàrá sí yàrá ó sì burú débi pé kò ṣeé ṣe láti mú abẹ́rẹ́ lásán jáde nílé ọ̀hún láì jóná. gbogbo dúkìá olówó ńlá ni iná náà jó kanlẹ̀ ráú. lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé orogún Mercy Aigbe abilékọ Fúnṣọ́ Adéòtí ìyẹn ìyàwó àkọ́kọ́ fẹ́ ọ̀gbẹ́ni Kazeem Adéòtí tí í ṣe ọkọ wọn kọ ọ̀rọ̀ kan sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó mú káwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kòbákùngbé sí Mercy Aigbe. èyí sì mú kí ara fu ọ̀pọ̀ èèyàn sí obìnrin náà. ó ṣe tán Yorùbá bọ̀ wọ́n ní òrìṣà jẹ́ kí n pé méjì obìnrin kò dénú. ẹ ó rántí pé Fúnṣọ́ Adéòtí ni ìyàwó olórùka àkọ́kọ́ lọ́ọ̀dẹ baálé wọn Kazeem. ọmọ 4 ló sì ti bí fún ọkọ wọn bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún ló fi ṣe ibùjókòó. ibẹ̀ ló wà kí ọ̀rọ̀ ìfẹ́ tó ṣẹlẹ̀ láàrin ọkọ rẹ̀ àti Mercy Aigbe lọ́dún 2022. ìyá ọlọ́mọ méjì tóun àti ọkọ àárọ̀ ọjọ́ rẹ̀ ọ̀gbẹ́ni Lanre Gentry ti jà tí wọ́n sì ti pín gàrí nígbà yẹn. bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni Lanre Gentry àti Kazeem Adéòtí fún ìgbà pípẹ́. bí Mercy sì ṣe wọ ọ̀dẹ Kazeem yìí kò dùn mọ́ ìyáálé rẹ̀ Fúnṣọ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ nínú. wọn kò sì fi àìdùnnú wọn pamọ́ bó tilẹ̀ jẹ́ pé gèlè máwòbẹ̀ ni Mercy dé sọ́rọ̀ náà. bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ tuntun hùwà ìpàkọ́ kò gbọ́ṣùtì. ẹni bá wojú ìyàwó ni yóò rí i pé ó ń sunkún. níṣe ni wọ́n ń bá eré ìfẹ́ tí wọ́n lọ ní rẹbutu. ọ̀rọ̀ ṣókí tí Fúnṣọ́ Adéòtí kọ lédè òyìnbó sórí ìkànnì Instagram rẹ̀ ni Grateful Soul, èyí tó túmọ̀ sí ọkàn mi moore o. ó sì gbé fídíò ara rẹ̀ níbi tó ti ń gbádùn ayé ẹ̀ l'Amẹ́ríkà sí i. lọ́gán làwọn olólùfẹ́ rẹ̀ ti yabo ìkànnì ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kọ ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ ìyáálé Mercy Aigbe yìí. obìnrin kan Judy Nwa sọ pé kò lè sí àlàáfíà fún àwọn gbọ́kọ́gbọ́kọ́ o. Julie Jules ní ilé wọn ti jóná o, jẹ́ kí n kúkú bá ẹ la ọ̀rọ̀ tó ń pẹ́ sọ lówelówe yìí mọ́lẹ̀ jàre. Sizzy kọ ọ̀rọ̀ tiẹ̀ báyìí ìwọ ni ẹni tí Ọlọ́run ti ń gbé ìjà rẹ̀ jà bóyá o mọ̀ tàbí o mọ̀. Tina Akwa ní Ọlọ́run ló ń ṣẹ́gun fún ẹ o. Àbágbòdì sọ pé arẹwà obìnrin Ọlọ́run yóò máa jà fún ẹ nìṣó. èyí tí Shizom kọ ló le jù. ó ní ókè màmá ilé àwọn ọ̀tá wa jóná dérú àwa ń gbọ́ ni o a ò dájọ́ o. Ọláìyá náà sọ pé máa yọ̀ ní tìẹ màmá tó rẹwà Ọlọ́run ti ń jà fún wa nìṣó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ ò bá gbàgbé ọjọ́ 15 oṣù kejì ọdún 2023 tó kọjá ni Fúnṣọ́ Adéòtí ṣèdárò lórí ìkànnì rẹ̀ pé ọjọ́ náà ló yẹ kóun àti ọkọ òun jọ ṣàjọyọ̀ 20 ọdún ìgbéyàwó àwọn àmọ́ òun gbà fọlọ́run. yàtọ̀ sí ti orogún Mercy Aigbe yìí àwọn èèyàn tún nàka àbùkù sí òṣèrébìnrin onítíátà tó mú lẹ́nu bí abẹ́ni Lizzy Anjorin. wọ́n ní kò kí Mercy kò sì bá a dárò. wọ́n ló jọ pé inú rẹ̀ dùn sí ìṣẹ̀lẹ̀ burúkú yìí. àwọn tó sọ̀rọ̀ ọ̀hún lórí ìkànnì Facebook sọ pé látìgbà tí wọ́n ti fẹ̀sùn olè jíjà kan Lizzy ní Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà sì di yánkanyànkan nígbà yẹn Mercy kò dá sí i kò gbèjà Lizzy
kò sì lè gbèjà rẹ̀ lóòótọ́ nítorí ọ̀rẹ́ ni Mercy àti Ìyábọ̀ Òjó tóun àti Lizzy jẹ́ ata àti ojú tí kò fẹ́ràn ara wọn bí èkúté àti ológbò làwọn méjèèjì ní gbogbo àsìkò yẹn. àwọn míì tún fètè kan ọkọ àárọ̀ ọjọ́ Mercy Aigbe ìyẹn ọ̀gbẹ́ni Lanre Gentry bó tilẹ̀ jẹ́ pé òun àti Mercy Aigbe ti kọ ara wọn sílẹ̀ tí wọ́n sì ti jáwèé fún ara wọn tí ọkùnrin náà sì ti fẹ́ ìyàwó míì lẹ́yìn náà ṣáájú kí Mercy tó di ti Kazeem yìí. síbẹ̀ wọ́n ní inú Lanre kò dùn pé ọ̀rẹ́ tímọ́tímọ́ òun táwọn ti jọ jẹ táwọn sì ti jọ mu ni kò wá rí ẹni tí yóò fẹ́ àfi ìyàwó tóun àti ẹ̀ jọ jà. ó ṣe tán Yorùbá ló ń pòwe pé afẹ́niláya kì í fojú rewo ni wọ́n sì tún ní yá mi níyàwó rẹ kò ṣeé gbọ́ sétí. àmọ́ ṣá o báwọn èèyàn kan ṣe ń ṣe àròpọ̀ àti àyọkúrò lórí ibi tí ìjàmbá iná ọrùn lérùnà yìí ti wá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ń rọ Mercy Aigbe àti Kazeem Adéòtí láti gbà fọlọ́run. wọ́n ní gbogbo nǹkan tó pamọ́ ló hàn sí Elédùà bẹ́ẹ̀ làwọn míì ṣe ẹ̀kẹ́ ìbú lórí ayélujára wọ́n ń ṣèkìlọ̀ pé káwọn tó ń dáná ọ̀rọ̀ yìí sílẹ̀ yéé ṣe gbéborùn kí wọ́n má lọ fi orí eku mú tẹyẹ kí wọ́n má sì sọ ohun tí ojú wọn kò tó. síbẹ̀ náà iná ọ̀rọ̀ yìí sì ń jà ròyìn nìṣó lórí ẹ̀rọ ayélujára di bá a ṣe ń sọ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye.